Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. See the screen, see the movie we are here all to witness. Please stand. Can we please move? Please, kindly moving to the screen. Please, can you please move in to the screen? Hello. Voilà ma jẹun. Dayo. Le ko e da ku mo di pastor. O ti di ko gba. Pẹ̀lú ba ni. O ti di papa ni. Kúnlé orí ẹ̀ òfin tó bóyá ẹgbẹ́ kí mọ́mí ẹ̀ ni àkíbà èmi ò máa láìkí màá tún gòkè wá sókè bá irú àwọn síyàn kan ní ìgbò lélẹ̀ mi ò mọ iye ọdún tí o gbé nígbà lọ́wọ́ èèyàn kan tẹ̀ ń wà léèyàn kiri àti àbọ̀ mo tó ń bọ̀ àbí mi ò máa ètì mo máa ètì tí o ṣe jáde lóòbí o. O lè jù wá lọ wá wo dájì ṣé ti kí dájì pápá kí dájì náà Toyin pápá kí dájì náà. Ó yá tí kò tó sọ lọ. Ẹ má jẹ pé ẹ wò wọ́n sítáàṣì mi ni. Bọ́dà fíìsì ẹ padà rájọ tọrọ wọ̀. Àti náà wájọ ọ̀dọ̀ mi náà wà ládùúgbò yìí. Pé kò dá. Ọlọ́run jẹ́. Ṣẹ̀rí ìfọwọ́ ẹ̀wọ̀n ní ṣọ́ọ̀tì. Ẹni gan ló ń mú àkókò ẹ̀. Màtà àpò àti sálẹ̀ tí mo ti ń bọ̀ pé mo fẹ́ wá ní ìṣẹ̀. Kéèyàn kẹ́ máa jùyàn lọ yé mi ò fẹ́ gbogbo eléyìí. Wọ́n á ṣe irú ẹ̀ fún wọn náà tó bá respect. Ẹ wọ ọmọ wèé. Wọ́n tó bá ti respect wa ọmọ ò ní respect. Ẹ wọ ọmọ wèé tí wọ́n bú ọ lójoojúmọ́ lórí Instagram. No. DJ. What up? Ilé o ti ṣiṣẹ́ pa gbogbo ojú ti dúdú. My love, my love. A kò ti rógò báyìí, gbogbo orí tẹ̀lé ní àbẹ̀lẹ̀ ní tàǹdì ti kù báyìí. Ẹ̀mí abẹ́ bọ́. Ọlọ́run. Kí tún ni? Mi ìdí rí. Kí n má fẹ́ràn sí ní ọkọ̀ ní. Rẹ́kítẹ̀ mi ká. Niyi, orí ẹ̀ ò pé. How are you? Orí ẹ̀. Hello. Ṣé yẹ Túndé kàn yẹn? Ṣẹ̀rí àwọn ọmọ tẹ ní àwọn ọmọ òfò. Èbí mi wá kúnlẹ̀ èmi wá bí ẹwò látọ̀kan náà ti gbé ibi pé màmá àti Toyin tó bá wù ní ìdí náà kọ́ mi. Tó bá wù ní kẹ́ ẹ̀ gbà. Sísì ni Antoyin. Mi ò rí ẹ náà.
ẹ ṣe tàbí ṣe lọ́la o àgbọn kó má dọ̀tí ẹ o my brother how's it going. àlùbáríkà ni. Toyin, àwọn ọmọlẹ́yìn ń jẹ. èmi wá láti sàrẹ̀ ń bẹ̀ yẹn mo wá kí àǹtí Ìyábọ̀ mo wá kí ọ̀nkú yìí wa mo wá kí bùrà Fẹ́mi mo wá kí tẹ̀lẹ̀ ọ̀rẹ́ mi ní tẹ̀lẹ̀ ó sí ní ọ̀mí náà kó sì lọ kálélẹ̀. àwọn náà wá kí ẹ àwọn ọmọ ẹ. èèyàn ọmọ gidi rè é èdè àwọn ọmọ sàn àwọn ọmọ òkú ṣẹ́rí orúkọ ni Toyin ìgbà ẹgbẹ́ wà ń bẹ̀. ẹjẹ́ àwọn bóyá fẹ́ kí mi. Toyin ìṣe mọ̀ mí yìí. Yẹtúndé ò tiẹ̀ kúrò ní tó wà ní tiẹ̀ ó ṣẹ̀ra mọ́tò tuntun yóò rẹ̀ lé ṣe olówó tó mi àbí torí fíìmù. Ó wà èmi wá kí yín láti bẹ̀rẹ̀ wọn lè lọ ṣẹ́rí wọn lẹ́yìn kan rí wọn bí wọ́n bú wa lórí. ẹ ó ṣàtìtò dé síbi tó yà ẹ pẹ̀lẹ́ a máa bọ̀ sí mi. Abeg, let's just. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.